ẹ táàgì ẹni bọ̀ tẹ́ ẹ bá fẹ́ kó gbọ́ sí ọ̀rọ̀ yìí àbí tẹ́ ẹ bá lérò pé ó yẹ kóun náà ó gbọ́ sí ọ̀rọ̀ yìí kódà ẹ táàgì àwọn olófin àwọn agbófinró ẹ táàgì àwọn ìjọba ẹ táàgì gbogbo àwọn èèyàn ẹjọ́ ẹ bá mi táàgì wọn even àwọn bloggers wọn ẹ bá mi táàgì wọn torí wípé nínú ọ̀rọ̀ yẹn aláàjì ń sọ wípé a ti bẹ̀bẹ̀ bàbá kábíyèsí ò bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ lórí kí ni tẹ̀ ń bẹ̀ kí ni tẹ̀ ṣe tẹ̀ ń bẹ̀bẹ̀ lé lórí kí tó wọnú ọ̀rọ̀ aláàjì Mansur bismillah. ọ̀rọ̀ tí bàbá wa olówó pọ̀rọ̀ kú of Ogbomosho land alẹ́ ájì ayọ̀ adé àyèdè Mọ̀súrù Èjìdé tí wọ́n sọ ní mọ́sálásí ọjà gbóńjò lẹ́ ọ̀rọ̀ yẹn ni brọ́dà wa yìí lò láti wọ́n fẹ́ dáwà bá wa Èjìdé lò ẹjá jọ̀bọ̀ sílá wọ́n láyé àwọn òtí rẹ̀ nìkan láyé táwọn ọ̀rán sí ọba Gandhi aláyélúwà wípé ìmáàmù ṣẹ̀ àwọn náà sì ṣẹ̀ ẹ dákun ẹ bá wọn bẹ bàbá kábíyèsí kí wọ́n dáríjì àwọn òkè wọ́n wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ń kó papọ̀ òkè ìsìnkàwé ẹ bá mi ṣe ètò yìí dáadáa ẹ ṣe ètò yìí dáadáa ẹ jẹ́ ń kó papọ̀ báwọn wọ́n láwọn bẹ Fìjàbí àtàwọn kan nìbàdàn ní pé kí wọ́n bá wọn bá kábíyèsí sọ̀rọ̀ kí wọ́n bá wọn bẹ bàbá kábíyèsí wípé bàbá kábíyèsí ò rẹ̀ gbọ́ wípé ṣé ó ju ó ṣe ilé ayé lára kò ṣe ilé ayé lára ó bú mi kò bú mi sójú bẹ́ẹ̀ náà ẹ má bínú bí fídíò yẹn bá ṣe rí sáàdì tí mo máa ń lò fún fóònù mi ọ́fíìsì ló wà ilé ìdẹ̀dẹ̀ mi kì í ṣe kìíní so Alhaji Mansur Ayọ̀ Adé Èjìdé àkọ́kọ́ ń tẹ́ ẹ̀kọ́ pẹ̀pẹ̀ sí ó ṣe ilé ayé lára sójú ó ṣe ilé ayé lára kò ṣe ilé ayé lára lọ ni even tá a bá fi mọ níbẹ̀ yẹn lásán Alhaji Mansur èyí gan tó ní téèyàn ò fi gbọdọ̀ gba ẹ̀bẹ̀ lórí ààbò sí ẹjá sọ pé kí ní ìyípadà ó yí bí orí ilé yín nílé mọ́sífà ẹ̀kọ́dọ̀ yìí ló ti kú gẹ́rìbà mọ́ irú ọ̀rọ̀ ta fẹ́ treat o ni mo fi ní kẹ́kọ́ gbọ́ ìbẹ̀rẹ̀ yẹn náà mo fẹ́ introduce brother yìí sí orí tí màá tí wọ́n sọ pé fídíò rẹ̀ mo lè máa fẹ́ dáàbọ̀ fídíò ló yẹ kí n dáàbọ̀ number one ó lo ọ̀rọ̀ bàbá Èjìdé dáwọn ìdíje yẹn tí màá fi fún ní èsì ó dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lé lórí now ẹni dẹ́rì ó ní ọmọlé kábíyèsí lòun ọmọlé kábíyèsí ọmọ sọ̀hún pé ọmọ òrùmọ gẹ́gẹ́ ni òun lọ sọ bẹ́ẹ̀ òṣèmọ̀ pé ilé tí wà ìmí náà dámà òun náà mọ́ ilé wọn nítọ́ sọ̀nà lọ́wọ́ ń jáde lọ́wọ́ bó ṣe jáde yẹn ní ìsìn ó ń jáde ó ń bí gẹ́gẹ́ bí ọmọ ọba pé kóhùn wá àdírẹ́sì ọ̀rọ̀ yẹn according to him o ẹ̀ṣẹ̀ mi o lẹ́sì rí pé ní ọ̀rọ̀ yẹn ó ní fún àwọn security personnel tí wọ́n bá lè táàgì mọ́ ọ̀rọ̀ yẹn kí wọ́n táàgì everybody ó sì jẹ́ pé àwọn èèyàn tí ó wo prógámù rẹ̀ kò ní pọ̀ bọ̀ ìlú àwọn afẹ́káwọn èèyàn ó wò lórí rẹ̀ ni ó fi gbé ètò yìí wá nígbà tó wá bẹ̀rẹ̀ ó ní bàbá Èjìdé sọ wípé àwọn sẹ̀ ìmáàmù sẹ̀
àwọn wá ń sọ wípé kí kábíyèsí ó dáríjì àwọn pé àwọn ti rán bàbá kan tí wọ́n ń pè ní Fìjàbí tí wọ́n ń bẹ nílùú Ìbàdàn tí wọ́n jẹ́ èèyàn ńlá tí wọ́n kéré tí wọ́n jẹ́ èèyàn takuntakun àtàwọn míì bá ń bá wọn bí ìyàwó late governor Ajúmọ̀bí àtàwọn míì táà nílé dáàkọ tí wọ́n pọ̀ tí wọ́n ti rán sí kábíyèsí àwọn òfin yóò kún ibi tó fi ń kún ní o wọ́n ní kábíyèsí wá sọ wípé wọ́n ní òun wá sọ wípé bàbá Èjìdé wá ní ṣé ọ̀rọ̀ yìí ju ọ̀rọ̀ ṣe ilé Ayílára kò ṣe ilé Ayílára yìí lọ ni tó ju ọ̀rọ̀ abúni àbúni lọ òun wá ń dáhùn wípé tó bá jẹ́ wípé ti ọ̀rọ̀ ilé Ayílára ni àbí abúni àbúni pé bọ̀ tí ilé Ayílára yẹn gan ó tó kí bàbá ọmọ gbẹ̀bẹ̀ níbi tó bọ́rọ̀ dénú ọmọ fẹ́ kí àjọ máa fi ọkàn bá lọ. Recent video ni o. Ó wá padà yí lọ ó wá yí kan ilé yín ìyẹn ilé mẹ́sìfà ẹnìkan from nowhere ó wá dé ó láwọn kan náà ni wọ́n plot ẹ̀ wọlé bóyá òun ló ní bànàbànà ló fi dé tó wá jẹ oyè yẹn báṣìírí ẹ̀ bá tún ṣé nílé mẹ́sìfà nínú ilé yín tí ẹ lè gbà níbẹ̀ wípé ó pe o ará àta àtọ̀hún ìwáyé o ẹjọ́ máa gbóyè àwọn bàbá wa lọ oyè tó sọ wípé. Now, number one, nílẹ̀ Yorùbá generally òun láti máa ń ní dispute ọ̀rọ̀ oyè kí wọ́n pè àwọn kan lọ́mọ ọkọ kí wọ́n pè àwọn kan lọ́mọ àlè nílẹ̀ Yorùbá ló wà generally sí ní everywhere nílẹ̀ Yorùbá. Mẹ́sí mo tún ara ti sọ bẹ̀yẹ̀ ni pé kìí sí tuntun. Now, ó wá ń bèèrè bàbá Èjìdé wípé lọ́ba dọjọ́ iwájú tó yè bá padà kan ilé wọn bóyá nìkan rí gbàsẹ̀gbàsẹ̀ wá àbí wọ́n plọ́ọ̀tì ẹ̀ wọlé àbí wọ́n ṣe kíní kan wọ́n sàsọ́ kọ́ wá jẹ oyè. Number one, tẹ́ ẹ̀ bá sọ wípé ká má sọ̀rọ̀ tọ́rọ̀ bá wù wá sọ lókù ọ̀rọ̀ tó sọ yẹn eléwo ló bá wípé ó rí gbàsẹ̀gbàsẹ̀ àbí wọ́n plọ́ọ̀tì ẹ̀ wọlé àbí wọ́n máa lọ́sí ẹ̀ wọlé àbí wọ́n smọ́gù rẹ̀ wọlé láàrín orí fàásí bàbá ọmọ àgbàdo Ògbómọ̀ṣọ́ right tọ́bá wá sàwọn ṣé wọ́n lè gbà ìbéèrè ńlá ni bàbá lókùn tí wọ́n lè dáhùn ìbéèrè yẹn fún ara wọn bóyá wọn gbà àbí wọn ò ní gbà. Ìbéèrè mi àtàlàyé tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí ni pé ṣé wọ́n jẹ́ ọmọ ilé Ayílára? Number one question ó nìyẹn. Number two, ọ̀rọ̀ kí èèyàn máa du oyè kí wọ́n máa parọ́ pẹ́nì kìí sọmọlé ẹ̀dẹ̀bọ́ ọmọlé ní sọ ọ̀sẹ̀sẹ̀ gbọ́ ní ọ̀gbọ́rí. Number three, ṣé nínú ilé yín ẹgbọ́n mi yé dáadáa o irú rẹ̀ ó tí ì ṣẹlẹ̀ ní kí wọ́n gbà màkà lọ́mọ àlè wọ́n lágbájé ìsára wa ẹ̀kankan ṣé kò tí ì ṣẹlẹ̀ ní òṣìlẹ̀ kankan tí irú èjì ṣẹlẹ̀ ilé tọ́lá bá wọ̀ tó yẹ bá wọ̀
gbogbo èèyàn ìnirú rẹ̀ máa ń ṣẹlẹ̀ nílé wọn. Now fún ọ láti conclude pé ìmáàmù èso ọmọ lé, what are your evidence? Ìtàn Mahmudu níbí, Mahmudu lọ́wọ́, àbí tọ́bọ̀ ọdún náà kọ́. Mọ̀ ń bọ̀, ẹ̀já tẹ̀síwájú, ká tó máa sọ. Ìtàn ò tí mà in the next 100 years, omi ìtúlẹ̀ náà yìí kàn yìí. Ṣé eléyìí tí gbogbo àwọn èèyàn ti gbọ́ngbọ́n wípé ọ̀dọ́ ìlà fẹ́ máa fi joyè nísìnyí nítorí kóyè yẹn ò lè bá a pẹ́ kó lè bá a jìnnà nínú ilé wa ó kò ní ayé ìjọ gbọdọ̀ pé ẹni àgbà bá kàn náà ní ń joyè kò bá jẹ́ lọ́dún méjì ọdún mẹ́ta ẹjọ́ jẹ́ bí ìkọ́lì yìí ẹ má bínú ẹ dákun. Naam, salamu alaykum amtula akamakunlọ. Ó bless mi àti èyí tó wà nínú ìwó yẹn ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Òdo àbí nǹkan gbogbo wọn yẹn ṣẹlẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n ń sọ ẹ̀ẹ́dẹ̀rí tí wọ́n ń ṣe. Lọ́dà báwọn ẹ jẹ́ kí n rọra gbèsè yìí tí a fún lọ́rùn alẹ́ ní tuntun ń dàárú ẹ̀tẹ̀ iwájú àlájì. Tí wọ́n á sọ fún ẹgbẹ́ lórí ìlú, wọ́n ní àwa mùsùlùmí òkú ọ̀sọ́ kápálá wa sọ̀rọ̀. Báà ti bẹ̀rẹ̀ wọlé, àtọ̀rọ̀ ló bá wọ bẹ́ẹ̀ lẹ́kùn. Àtọ̀rọ̀ ló sí lẹ́kùn. Then governor sat down for hours. Láti máa rọ̀ sọ, wọ́n fẹ́ máa rọ̀ lọ́rí, oríkàwé ìgbàlódé kàfíà. Àjọkò fún hours, wọ́n gba ilé fún wa, a sùn á di amú, a sọ̀rọ̀. Àwọn sọ̀rọ̀ a sọ̀rọ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì aláàjì ní àwọn sọ̀rọ̀ ní local government level, àwọn sọ̀rọ̀ ní state level, kódà Supreme Council for Islamic Affairs ní Nàìjíríà àwọn náà bá wa dá sí láti tí sọ́tà sọ́tún tó láwọn èèyàn wá tí Professor Olóyèdé àbí nǹkan tí wọ́n fi wọ́n sí chairman ní ìjókòó yẹn tí wọ́n ṣe nílọrin. Gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ibo ni wọ́n fi ọ̀rọ̀ yẹn sí, kí ló dé tí ẹ fi mú èsì ọ̀rọ̀ yẹn jáde, kí ló fà á tẹ́ ẹ fi mú èsì ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá bọ̀, kí ló dé tẹ́ ẹ fi sọ fún gbogbo àwọn èèyàn. Torí wípé àwa tá a lọ tá a wà nílé ní tá a gbọ́ ni wípé ibi tí wọ́n yanjú ẹ̀ sí wọ́n ní òkè o àwọn fún yín lóṣù méjì èyẹ ní Supreme Council for Islamic Affairs pé bóyá àwọn fún yín lóṣù méjì àbóṣù kan wípé kẹ́ ẹ fi padà lọ sí ilé kẹ́ ẹ lọ yanjú ẹ̀ wọ́n dẹ̀ láwọn sọ̀rọ̀ ẹlẹ́ Alhaji Fatai Buhari lọ́wọ́ ní tá a gbọ́ nìyẹn wípé kí wọ́n padà lọ sí ilé anílára kí wọ́n lọ yanjú ẹ̀ àwọn ń padà bọ̀ wá àwọn tó wá dá sí i àlọ́ wọn náà láàrin àràbọ̀ wọn àwọn Supreme Council for Islamic Affairs yẹn ilé ibi tó wá ní kẹ́ ẹ padà sí kẹ́ ẹ ti lọ yanjú ọ̀rọ̀ ìjẹ́ ẹ ti padà wọnú ilé yẹn lọ́sẹ̀ ti lọ yanjú ẹ̀ tẹ́ ẹ bá ní afẹ́ ẹ̀ lọlé yẹn ni nígbà tẹ́ ẹ lọlé kí ni tẹ́ ẹ lọ ń ṣe wọn ò ní kẹ́ ẹ lọ fowó bí àwọn ará ilé yẹn wọn ò ní kẹ́ ẹ lọ rà wọ́n pẹ̀lú owó wọn ní kẹ́ ẹ lọ yanjú ẹ̀ nínú ilé yẹn ìtumọ̀ ẹ lọ yanjú ẹ̀ ní wípé sọ́mọ yìí sọ́mọ yìí ni lóòótọ́ àbí kì í sọ́mọ yìí sọ́mọ inú ilé ni lóòótọ́ àbí. Ẹ bá gbọ́rọ̀ tí aláwọ̀ yìí sọ ó ní bàbá jìdí wọ́n sọ̀rọ̀ ní local level wọ́n pè àwọn ní state level wọ́n pè àwọn ní federal level wọ́n pè àwọn ní Americas level náà wọ́n pè wọ́n tí wọ́n dẹ̀ try láti ṣẹ́tú ọ̀rọ̀ yìí ọ̀wá ń sọ pé ṣé wọ́n ní wọ́n lọ máa fowó bẹ àwọn èèyàn ní bàbá ìjìdí ẹ máa bú sùúrù o
ẹ máa kú sùúrù o. tí wọ́n bá kí ọ̀bọ̀ ta pé wọ́n bá sùn rẹ pé kó o mú evidence pé ibi tí bàbá dìde tí wọ́n ti láwọn ó fún wọn lówó àbí bí wọ́n ti ń tẹ́tí àwọn èèyàn tí wọ́n bá ní kó o mú evidence yẹn bọ́ta so lè present yẹ. Number 1. Number 2, wípé àwọn àlàájí èjìdé àbáwọn akagun imam wọn àgbégbèsè ẹ mà gbogbo ìwọ náà mà pẹ̀lú ọlọ́pàá wọn àgbégbèsè ìní lára àwọn tí wọ́n jọ kọ̀ntẹ́sì fún máàmù tí wọ́n jọ kọ̀ntẹ́sì inú ilé òun làwọn méjì padà sọ́dọ̀ ìmáàmù wọn àgbégbèsè ní o àwọn yẹn kàn wá fúnra wọn ni wọn àgbégbèsè òun làwọn yẹn padà sọ́dọ̀ ìmáàmù tẹ́yìn kan gun yín wá padà di minority tẹ́ẹ̀pọ̀ mọ́ táwọn yẹn náà mẹ́lára àwọn tí wọ́n ń kó fún yín nìsín wọn àgbégbèsè o torí wọ lọ́lọ́ bá wọn sọ̀rọ̀ táwọn yẹn fi padà wá èèyàn mélòó kọ́ dákọ pẹ̀lú gbogbo evidence tẹ́ ní pẹ̀lú gbogbo bákọ̀ọ̀pù tẹ́ ní àti ti kábíyèsí àti ti dòye àti ti gbogbo ẹ̀ èèyàn mélòó lẹ́yìn rí mú padà sọ́dọ̀ yín tó lè sọ pé bọ́rọ̀ yìí ṣe rí àtàwọn tí ń bẹ lọ́dọ̀ yín tí ń bẹ nìkan gun àwọn ayílára àwọn bàbá alájọ bàbá baálé gbogbo gúrùpù wọn àní kí wọ́n jáde wá ṣe àlàyé báwo lọ̀rọ̀ máàmù ṣe jẹ́ ibi ìyàwó máàmù tí wọ́n lọ ibi láwà ní ìmáàmù tí wọ́n lọ kí wọ́n wá ṣàlàyé fún wa wọn lè ṣe what are you talking about? àwa tí ń béèrè question yìí àti béèrè question yìí nísìnyí ó ti ju bí ọdún 5 sọdún 6 lọ àmọ́ lọ́dún 5 àbọ̀dún àbí ọdún 3 táà ti béèrè lọ́wọ́ yín ẹ sọ fún àwọn bàbá yìí tí wọ́n wá sórí kí wọ́n lọ síbi kẹ́ wọ́n bí wọ́n lè rí ọ̀rọ̀ pé bó lẹ́sẹ̀ rìnrìn àjò ayé yín àmẹ́yìn tẹ́ mẹ́ta ẹ̀yin lẹ́ ń dá ẹ̀yin lẹ́ ń gbé torí pé irú wo ní ṣe àáfàá ni ọ́ mùsùlùmí ni ọ́ ibi tọ́rọ̀ sí fi sí ọ̀bá lánàá ti ẹ mú ọ̀wá ṣe kí ni ọ̀wá ń wá ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n àtẹ̀ṣẹ́ ẹ̀ máa fún ẹ lọ́wọ́rí ó ń kálùkù ìlú nítàn tó dìrọ̀ mọ́lé wọn sọ ìtàn títí ẹ gangan kí ló dìrọ̀ mọ́rọ̀ rẹ àwọn kí ló ń gbọ́ lábẹ́nú àwa ò ní sọ o àwa ò ní sọ àmọ́ fúnra rẹ ní kọ́ sọ tí ojú rẹ̀ rí ẹjá tẹ̀síwájú. àbí kí èso máa ń lé bọ̀ǹkẹ́ wá máa lọ sí ilé kẹ́lẹ́ lọ chẹ́ẹ̀tì wọn ìgbẹ́jì níta ó ṣẹlẹ̀ ìgbà ó ṣẹlẹ̀ àwọn ó ṣẹlẹ̀ chẹ́ẹ̀tì bọ́ọ̀lù Supreme Council for Islamic Affairs ní kẹ́ ẹ lọ ṣe wọn ní kẹ́ ẹ lọ kówó fún wọn akáṣe ẹni tí ẹni ẹni bẹ̀bẹ̀ fún yìí náà òun náà sọ fún bàbá kábíyèsí nígbà tí wọ́n sọ fún wípé bàbá kábíyèsí àwọn ará ayé òun owó ni wọ́n nílò bí bàbá kábíyèsí ó yóò wọ́n ní 20 million naira kó mo fi lọ sẹ́tù wọn. ṣé ẹ ti rí ọ̀rọ̀ tó sọ yìí nísìn nàmbá wà ibi tí mo ti mọ̀ pé ó rọ́ ni ọ́ ó rọ́
tẹ́ ẹ̀ bá ń parọ́ tẹ́ ẹ̀ bá rọpọlọ àwọn kan dé mọ́lẹ̀ àwa ń tiwa ọpọlọ tiwa ṣiṣẹ́ o àwọn tẹ́ ìjọ ṣe gọ̀lúgọ̀ tẹ̀lé ra yín àwọn ní kẹ́ ẹ máa gbé múgùn kìí ṣe wú àwa yìí ọ̀rọ̀ tó sọ yìí gbogbo èèyàn lọ́mọ ìbọ̀rọ̀ ṣe rí kábíyèsí béèrè lọ́wọ́ mọ́mọ́ nígbà tọ́rọ̀ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wípé kí ni ìmáàmù rí gẹ́gẹ́ bí solution sí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ tí wọ́n ń fà nínú mọ̀lẹ́bí wọn àtàwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ìmáàmù wá ní kábíyèsí bẹ́ẹ̀ ṣe nígbà táwọn Baptist tí wọ́n wá táwọn ìdílé fẹ́ àwọn ìdílé kan sọ wípé ilẹ̀ ibi tí sẹ̀mínárì wà àwọn làwọn ní tí wọ́n wá gbẹ́jọ́ wá dọ̀ yín tẹ́ ẹ wá sọ fún wọn wípé ìtí bàbá yín ṣe é lẹ̀ lánàá orí ẹsẹ̀ náà lẹ dúró lé kábíyèsí ẹsẹ̀ bá ń fèmí náà kéèsì yìí ó lọ kéèsì yẹn fẹ́ẹ̀ tó bí méjì tí mọ́mù máwọn ẹ̀sán fún yẹn pé gẹ́gẹ́ bí ẹsẹ̀ sọ fáwọn yẹn pé ẹ lè túṣẹ́ tí bàbá yín ṣe é lẹ̀ lánàá wò ẹ sọ bẹ́ẹ̀ fún wọn nígbà tí bàbá wa nírọ́ àwọn ò lè ṣe báwọn ọ̀dà ẹ sọ fún wọn pé ẹni tọ́rọ̀ ọ̀bà tẹ́ lọ́rùn tí ọ̀bá sì fẹ́ kẹ́ni kọ́ gba ilé ẹjọ́ lọ ẹ̀tún wọn làwọn ò lè ṣe bẹ́ẹ̀ ìmáàmù wa ni lọ́ba ẹgbẹ́ wọn wá tó ní èwo tó ní kọ́ tí ìmáàmù tó ní solution mẹ́wàá ìmáàmù ní solution kan ti ń bẹ wọn tó wà kábíyèsí owó tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn òní ń tà àwọn òṣèlú owó táwọn ò fún wọn tẹ́ ẹ bá mọ̀ pé kẹ bọ́yẹ̀ fáwọn lọ́wọ́ káwọn lọ gbé fún wọn ó ṣe wá pọ̀pọ̀ pé yá mi lówó yóò bá ní wọ́n náà yóò bá ní wá ó ṣe wá papọ̀ sọ̀rọ̀ tó ń sọ àti tí wọ́n sọ papọ̀ mọ́ra wọn ẹwà máa mú àwọn narrative tí ò jọra wọn ẹfẹ máa twist ẹ ẹfẹ sọ̀rọ̀ lóòótọ́ ẹ fún wa máa rọ yẹn pa ẹ sì mọ̀ pé àwa láwọn expert lọ́dọ̀ ti wà. ẹ jẹ́ kí a tẹ̀síwájú. When the Kábíyèsí gave you that money tó máa fún ọ lówó yẹn kó o kó o lọ fún wọn táwọn ará ilé bá ná kù tán wọ́n tún gbé gbogbo padà. O ò mọ̀ wípé ní tójú o ní pọ́blẹ́mù tó ní yìí. Ṣé ẹ gbọ́ tó ní Kábíyèsí rí? Ó ní Kábíyèsí ní táwọn bá fún ọ lówó tó o bá gbé lọ tí wọ́n bá ná tó bá yá tó bá tán wọ́n tún béèrè rẹ̀ ẹ jẹ́ ká jọ wà rẹ̀ yẹn ṣé ká sọ wípé Kábíyèsí náà rí pé àwọn pípò yí owó ni wọ́n fẹ́ gbà àbí Kábíyèsí wò pé why give them money àmọ́ náà ọ̀rọ̀ tó sọ tá a bá fẹ́ lo ọ̀rọ̀ tó sọ èyí tó ń try láti sọ fún wa ni pé Kábíyèsí ní torí pé táwọn bá fún ọ lọ́wọ́ tó bá yá wọ́n tún béèrè owó mi torí pé wọ́n ti máa bó jẹkújẹ ni wọ́n ìtumọ̀ tó tẹ́mi rí bí ọ̀rọ̀ tó sọ nù tí wọ́n bá ti fún ọ tí wọ́n bá náà táwọn tún béèrè ní tó ń sọ nísìnyí ni pé àwọn fámìlì ìyàwó jẹkújẹ ni wọ́n ní fámìlì Kábíyèsí wọ́n lọ sọ bẹ́ẹ̀ wọ́n tó bá máa wò rí bẹ́ẹ̀ defend it. Òun ni èkúté tẹ́ ẹ pa òkùnkùn èkúté tẹ́ ẹ nà ní kùmà tẹ́ ẹ tí ó kú kálẹ̀ ẹ ti jó kú ní kálẹ̀ ojú ọmọ ẹ léde kò sẹ́ni tí ó máa retí kankan ìrìn tán kò máa kú wa ó ẹ wo Imam Habibullah Ahmad Tijani Ayélára. Ẹ máa gbọ́ ẹ tó lọ jìnnà o ẹ máa wọ́n ti ṣùtù ara rẹ̀ lẹ́sẹ̀ o lọ sí gbogbo wọn bá ń sọ̀rọ̀ wo èèmọ̀ pé táwọn bá sọ̀rọ̀ bámokú mẹ́kọ̀ọ́ èèyàn bá sọ̀rọ̀ ọlọ́gbọ́n lè yà síbẹ̀ kọ́ gbọ́ nínú ọ̀rọ̀ yẹn.
ọlọ́gbọ́n ó lè yà síbẹ̀ gbogbo ní ọ̀rọ̀ yẹn. Ó ní nígbà tí ìmáàmù rí wípé wọ́n béèrè nígbà tí wọ́n béèrè owó lọ́wọ́ ìmáàmù lọ́dọ̀ títí ẹ̀ ó ní pé bóyá torí pé ìmáàmù rẹ̀ sọ ọmọ lé ó ní wọ́n fi béèrè owó lọ́wọ́ ìmáàmù tí a gbé tó fẹ́ wínú ẹ wá máa gbọ́ tó sọ lẹ́yìn rẹ̀ o òun náà ní ọ̀sùn òun náà lọ sọ o ẹ wà gbé yẹ̀wò síra wọn ẹ wà wò bóyá ọ̀rọ̀ tí ìdí wọ́n ṣe fún máàmù tí máàmù ọgbà bóyá ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ẹnu rẹ̀ náà ti gbọ́. bàbá mi lè ṣe níwọ̀nba tó lè ṣe ó ń ṣe fáwọn aráalé àwọn èyí tí wọ́n ní tí wọ́n ò tó àwọn nípa àwọn tó ń dìmáàdì for more àwọn ń dìmáàdì fún tó jù bẹ́ẹ̀ lọ Imam Habibu sọ pé kí ni òun ò lè ṣe kí ni òun ò lè ṣe ní tó òun ṣe yìí lọ. mo rò bẹ́ẹ̀ gbọ́n tó wí ó ní Imam Habibu ń ṣe àwọn kan nú ilé yẹn náà tí wọ́n jẹ́ tí Imam Habibu Imam àfẹ́ pé wọ́n tó wá ń dìmáàdì wọ́n tó wá ń béèrè fún ìtọ́ tó pọ̀ jù bá lọ lọ́wọ́ rẹ̀ ọwọ́ ayarí pé òun ò ṣe pé ìtí ń bẹ lọ́wọ́ òun ni òun ọ̀sáà ní lọ jalè ní tó sọ àti tí mọ́mù ní wọ́n ń ṣe fún òun kí ní yàtọ̀ tí mẹ́nu méjèèjì ṣe bọ́ máa nílò sọ yẹ kí wọ́n ẹ̀sẹ̀ tó máa béèrè ẹgbọ́n ọ̀rọ̀ tó sọ sẹ́rí bó ti súnṣe ara ẹ̀ lẹ́sẹ̀ wọ́n yá kẹ́ ẹ jẹ́ ní agbára sẹ́yìn kẹ́ ẹ gbọ́ méjèèjì papọ̀. ọ̀rọ̀ yẹn sí kí ló dé tí ẹ fi mú èsì ọ̀rọ̀ yẹn jáde kí ló fà á tẹ́ ẹ fi mú èsì ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá bọ̀ kí ló dé tẹ́ ẹ fi sọ fún gbogbo àwọn èèyàn torí wípé àwa tá a lọ tá a wà nílé ìta gbọ́ ni wípé ibi tí wọ́n yanjú ẹ̀ sí wọ́n ní òkè o àwọn fún yín lóṣù méjì èyàn ní ti Supreme Council for Islamic Affairs pé bóyá àwọn fún yín lóṣù méjì àbúṣù kí ẹ padà sí kí ẹ ti lọ yanjú ọ̀rọ̀ ǹjẹ́ ẹ ti padà wọnú ilé yẹn lọ́sẹ̀ ẹ ti lọ yanjú ẹ̀ kí ẹ bá ní asẹ́ ẹ lọ lé yẹn ni nígbà tí ẹ lọ lé kí ni tẹ́ ẹ lọ ń ṣe wọn ò ní kí ẹ lọ fowó pe àwọn ará ilé yẹn ṣé wọ́n ní kò lẹ́tọ̀ọ́ sí ni ẹ jẹ́ ká ronú ọ̀rọ̀ yìí nígbà tí ẹ bá ń play game draft ni nígbà tí ẹ bá ń play game draft ni arithmetic lọ̀rọ̀ yìí 1 plus akase ẹni jẹ́ ẹni bẹ̀bẹ̀ fún yìí náà òun náà sọ fún bàbá kábíyèsí nígbà tí wọ́n sọ fún wípé bàbá kábíyèsí àwọn ará ayé òun owó ni wọ́n nílò bí bàbá kábíyèsí ó yóò ní 20 million. ó ní bàbá ó ní ìmáàmù sọ wípé àwọn ará ayé àwọn owó ni wọ́n nílò ó ní bàbá ìmáàmù lọ sọ bẹ́ẹ̀ fún bàbá kábíyèsí ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa o ẹ wá máa gbọ́ tó tún sọ lẹ́yìn rẹ̀ o bóyá máàmù parọ́ ni pé wọ́n fẹ́ gbowó àbí máàmù ọ̀parọ́ bóyá máàmù wáwà wí ni àbí wọ́n wáwà wí ẹnu rẹ̀ náà ni ó ti sọ ẹ wá máa gbọ́ tó wí. wọ́n bàbá kábíyèsí gave you that money tí wọ́n bá fún ọ lówó yẹn kó o kó o lọ fún wọn táwọn ará ilé bá ní ẹ̀kú tán wọ́n tún gbogbo ìgbé padà. o mọ̀ wípé nítorí o ní pọ́blẹ́mù tó o ní yìí òun ni èkúté tẹ́ ẹ pa èkúté tẹ́ ẹ nà ní kùmà tẹ́ ẹ jó kú kálẹ̀ ẹ ti jó kú ní kálẹ̀ ojú ọmọ ẹ lé ni kò sẹ́ni tí ó máa retí ìkẹta ìrìn tán kò máa kú wa. ẹ̀kọ́ gbogbo èèyàn àbòsí ìfẹ́ o ó ní tí màmú bá jọ máa lé ni wọn ò ní máa retí ìrìn tán kankan dẹ́gbẹ́tì ẹnìkan kò ní bí stọ́ọ̀bù rẹ̀ ẹnìkan kò ní sọ fún mọ̀ pé kí màmú mú o wá ìmọ̀mọ̀ kan máa sáyé rẹ̀ lọ́dọ́ sọ mọ̀ pé ọmọ alẹ́ ni yìí o ẹ máa jayé lọ ẹ̀yẹ ká tó gbọ́ wájú ní etí ọmọ ọ̀rọ̀ sọ yìí. ìdí bàbá mi lè ṣe níwọ̀nba tó lè ṣe ó ń ṣe fáwọn aráalé àwọn èyí tí wọ́n ní tí wọ́n ò tó àwọn nípa àwọn tó ń dìmáàdì for more àwọn ń dìmáàdì fún tó jù bẹ́ẹ̀ lọ Imam Habibu sọ pé kí ni òun ò lè ṣe kí ni. ẹ̀yin náà wọ̀rọ̀ yẹn sọ kọ́ntradísì ara wa àbí ò kọ́ntradísì ara wa tí mọ̀ ń bàjọ́ máa léwu ní máa bí léèrè bọ̀ ìmáàmù Habibu ṣé wọ́n wá bí léèrè àbí wọ́n bí léèrè ṣé wọ́n tún bí léèrè excess àbí wọ́n bí léèrè kí wàá lọ ní ìmáàmù ṣe ìmáàmù Habibu yarí lọ́yìn tó ń ṣẹlẹ̀ sí ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́
ó ṣẹlẹ̀ sí Imam Habibu náà wọ́n là ń ṣe kí ló fẹ́ máa bò bóòlù ṣe fẹ́ tú sí narrative eléyìí àwọn ọ̀kọ̀ náà ó sì kéré ọmọ̀rọ̀ tí wọ́n mẹ́rin ní pé ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ̀rọ̀ sọ bó ṣe sọ lóyìn mọ́mọ́ rẹ lẹ́sẹ̀ bó ṣe sọ lóyìn àfàmọ́ rẹ ẹ̀dáwọ̀ bá bò. òun ò lè ṣe dun tóun ṣe yí lọ òun ò lè sọ ohun ló ń gbèsè tó tóun fẹ́ tẹ́ yín lọ́rùn nígbà wọn kò lẹ́yìn Imam Habib ṣé wọ́n ní kò Imam Habib sọ ọmọ ẹgbẹ́ mi ṣé wọ́n ní kò lẹ́tọ̀ọ́ sí ni ẹ jẹ́ ká ronú ọ̀rọ̀ yìí nígbà tí ẹ máa ń play game draft ni arithmetic lọ̀rọ̀ yìí 1+1 is equal to 2 ẹ jẹ́ sọ wípé lóòótọ́ àwọn tí wọ́n gbé wá lákọ̀ọ́kọ́ wọ́n ní ìbáṣọpọ̀ pẹ̀lú ẹ̀ wípé òkè nǹkan báyìí ló máa fi fún wa o kò wá lè meet up pẹ̀lú demand yẹn mọ́ yìí ni wọ́n fi kọ̀yìn sí. àwọn wo ìtawà fẹ́ mọ̀ àwọn wo ènìwọ̀n rí pé ó gbé mọ́mù wá tí mọ́mù wá meet up pẹ̀lú demand tí wọ́n ń béèrè lọ́wọ́ mọ́mù kí ni ó mú ìmọ̀mù má lè meet up pẹ̀lú condition wọn you have to bring the evidence. àwọn àyẹ̀ wọ́n gbọ́dọ̀ ní bóyá wọ́n sọ̀rọ̀ ní o bóyá wọ́n write agreement wọ́n wá sign ní o ọgbọ́dọ̀ evidence yẹn bọ́ ta fún wa àbíká nìyàn jáde explain pé nígbà tá a mú máa mú bọ́ o ní tá a jọ gbà ní pé a máa gbé ewúrẹ́ méjì àgbò kan agbamẹ́ka agbélé agbamẹ́ka lò ó yẹ kí òun lè mú àwọn ẹlẹ́rìí yẹn bọ́ ta iṣẹ́ tó fi ń rò lórí o àwọn èèyàn lọ́yẹ kó o mú lọ báwa ṣe máa ṣe interview pé bàbá nígbà tẹ́yìn àti mọ́mù tọ́lé àti tẹ́wẹ́ fẹ́ lò wọ́n kí ni agreement ẹ̀yin méjèèjì àná kí ni evidence wípé agreement yẹn bó ṣe rí ní ọyẹ bá wà mú bọ́ọ̀tà ẹ wà mú bọ́ọ̀tà fún gbogbo ayé ẹ ṣàlàyé báwo ló ṣe ṣẹlẹ̀ ìgbà wo ló ṣẹlẹ̀ àwọn wo ló ṣe wọ́n jáde ta wọ́n ní ìsìn ẹ̀já gbọ́ díẹ̀ sí. ní kì í sọ ara ní kì í sọ ọmọlé ká ní irú ẹ̀ náà ni wọ́n ṣe fún Imam Habib ni á ti kí á ní wọ́n ti máa kí kò sí Imam Habib náà pé eléko kì í sọ ọmọlé wa àmọ́ rí o ṣùgbọ́n òríjìnà ọmọlé ni máàmù ẹ rí pé tí wọ́n padà dá sí ni pé kódà Ògbómọ̀ṣọ́ àrígbé lè rí nínú tàn ìmáàmù àkọ́kọ́ ọmọdé ayélujára ni ìmáàmù kejì náà ọmọdé ayélujára ni wọ́n ṣe bí ìmáàmù kejì ń sọ ọmọdé ayélujára. ẹ wo na ìsọdì ìbéèrè tó béèrè mo gbọ́dọ̀ lè dáhùn nígbà wọn jọ gbìmọ̀ ọ̀tẹ̀ pọ̀ gbogbo tí ń ṣe wọn lọ́dọ̀ rẹ̀ ní ìsìn kí mọ́mọ́ àbí ìgbòhù àbúrúkú sí wọn wọn tó bẹ̀ tí wọ́n pariwo bọ́ta. wọn àtò bẹ́ẹ̀ tí wọ́n pariwo bọ́ta torí ó ti di sóònú ẹ̀kú àmúmọ́ra ni o wọn àtò bẹ́ẹ̀ tí wọ́n pariwo bọ́ta àwọn onífẹ́ kápá wọn ṣe yẹ̀ náà àwọn ni wọ́n máa ti ń ṣẹlẹ̀ láàrin ara wọn àwọn ni wọ́n mọ̀ o ẹni ó dé ẹni ó dé bá lọ́mọ o ẹni tó dé bá nìkan ìlọ́mọ lọ ìdí nìyẹn tí wọ́n fi lè pariwo bọ́ta wọ́n ṣe àtún pariwo bọ́ta báwọn ṣé gbogbo olórin mọ́ wọn lálásèjì sẹ́yìn kò ní máa sọ fún wọn pé fi sùúrù sí ni o ẹ má jòjú ó tì wá o. èyí tó eléyìí nínú tàn ìmáàmù àkọ́kọ́ ọmọdé ayélujára ni ìmáàmù kejì náà ọmọdé ayélujára ni wọ́n ṣe bí ìmáàmù kejì ń sọ ọmọdé ayélujára. wọ́n dẹ̀ against àkọ́kọ́ wọ́n dẹ̀ dúró lórí ẹ̀yìn kékeré sọmọlé ayélujára tí wọ́n dẹ̀ mú tóun náà sì rí evidence láti fi ṣe kí ni láti fi bàtà rẹ̀ wípé kí ni o ọmọlé ayélujára ni òun. àbí ṣé àwọn èèyàn ronú bí mo ṣe ń ronú yìí ni ẹ wá ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nǹkan kan ibo lọ̀rọ̀ yìí já sí ibo ló ní kẹ́ end ọ̀rọ̀ yẹn sí ibo lẹ end ẹ̀ sí. Alhaji Mansour Ayọ̀adé Èjìdé mo tú o question yẹn padà sí yín gbogbo ohun tẹ̀ ń bábọ̀ láwọn ẹbí tẹ̀ ń lọ kí n tí wọ́n ní kẹ́ ṣe ìjẹ́ ẹ ṣe àwọn nǹkan yẹn bí àwọn ìlànà tí wọ́n ní kẹ́ ẹ tọ̀ ìjẹ́ ẹ tọ̀ àwọn ìlànà yẹn bí
ìlànà wo ni o ṣàlàyé. tí wọ́n bá ní ẹ padà lọ́nà ilé ẹ lọ yanjú ọ̀rọ̀ wọn ò ní kẹ́ ẹ lọ fún àwọn ará ayé lówó o wọn ò ní kẹ́ ẹ lọ tírẹ̀tì àwọn ará ayé o ẹ lọ yanjú ẹ fún àwọn ayé. ọ̀rọ̀ yìí ẹ̀yin fámìlì Alhaji Ejide ń tá àmọ́ bàbá mọ̀ látọ̀ dájúbàtà ti mọ̀ wọ́n ni pé àlàáfíà ni bàbá máa ń wá ìgbà wo ni bàbá tó lẹ tó ń tírẹ́tì àwọn èèyàn àwọn àwọn ni bàbá tírẹ́tì pẹ̀lú kí wọ́n fi tírẹ́tì wọn ṣé ìbọn ni àbí kí ni because ọ̀rọ̀ tó sọ yìí ó yẹ kó lè dìfẹ́ǹdì ẹ̀ ó yẹ kó lè dìfẹ́ǹdì ẹ̀ ó ní bàbá Ejide lọ tírẹ́tì àwọn ọmọ ilé ayé lára pẹ̀lú kí ni wọ́n fi tírẹ́tì wọn. We want to know and we need the evidence. Supreme Council for Islamic Affairs wọ́n láwọn ń padà bọ̀ wáyé tí wọ́n ṣe padà wá máa. ó sì pè wọ́n ó sì pè wọ́n ó sì fi wọ́n léèrè ẹ bá àfáàní wọn náà. bàbá Bayi ẹ̀rọ ilé lọ́wọ́ àtọ̀ tó parí. Ṣé ẹ bá òkèlè tó lọ fún ìjọba tó wà ní olúwàbá ẹgbẹ́ òkèlè ẹgbẹ́ òkèlè ká máa bọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ sọ sí. Láti ọlọ́dọ̀ọ́dọ̀ tó wá ṣẹlẹ̀ ṣé wọ́n á ń bàbá ẹgbẹ́ ní bàbá wa ṣé wọ́n á fi bu ìwọ́mù aláàlá àlọ́ ní àlọ́kọ̀ aláàlọ́. Ẹ ṣeun Alhaji Mansur ayọ̀ adé nàbí ayọ̀ adé Ejide ẹ jọ ń wo àwọn ẹ̀yin tẹ́ ń wò wá ẹ bá mi share program yìí kẹ́ni kọ̀ọ̀kan máa share ó wá kéré tán ẹ share sí group mẹ́wàá ẹ dákun tó tọ̀ lọ́n ẹ dákun tó tọ̀ lọ́n and then ẹ jẹ́ kí like ó pọ̀ ẹ jẹ́ kí love ó pọ̀ ẹ jẹ́ kí like ó pọ̀ ẹ jẹ́ kí love ó pọ̀ torí wípé wọ́n máa report account yìí so Facebook dẹ̀ ní àwọn náà wọ́n wà sensitive tí wọ́n bá ti rọ program yìí tí wọ́n bá ti rí kí like ó pọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé bóyá tí wọ́n report ẹ̀ fún lóòótọ́ òdodo ọ̀rọ̀ bó ṣe rí nìyẹn. So àìmọye ìgbà òun ló ti suspend account mi yìí Ọlọ́run ló tún ń dá a padà fún mi àìmọye ìgbà náà ti suspend so ẹ jẹ́ kí láì kó pọ̀ lórí ìtọ́lọ́run ẹ jẹ́ kí love ó pọ̀ ẹ jẹ́ kí share ó pọ̀ and then ẹ dẹ̀ máa comment mashallah Alhaji Mansur Ejide wọ́n ní ẹnìkan tó lè mú peace wọ Ògbómọ̀ṣọ́ òun ni bàbá kábíyèsí ọba Ghandi Afọlábí ọládùn ní orúmọgẹ́gẹ́ kẹta sọ̀hún tí gbogbo Ògbómọ̀ṣọ́ wọn láwọn nìkan iná ẹlẹ́ni tó lè mú àlàáfíà wọnú ìlú wọn ní tí bàbá sì lè fi mú àlàáfíà wọnú ìlú àwọn kúnlẹ̀ sí wájú àwọn sọ fún pé bàbá ẹ pé ìkángun kìíní kejì ẹ pè wá ṣé ìkángun àwa ìmáàmù ṣe ẹ pè wá sáálà wá ní Alhaji Mansur Ejide àìmọye ìgbà òun ni bàbá kábíyèsí ti pé ìkángun kìíní kejì gbogbo ń tẹ́ wọ́n wá bá ń sọ níbẹ̀ èwo ní ń tẹ́ ẹ múṣẹ àìmọye ìgbà nínú bàbá kábíyèsí ti pé ìkángun kìíní kejì kódà wọ́n tún pè ní títí nígbà wọn tún fẹ́ rìsọ́ọ̀bù ọ̀rọ̀ yẹn yányán níjọ́ àkọ́kọ́ kó tó di èyí tó láti tíjọ́ àkọ́kọ́ tí wọ́n fa ọ̀rọ̀ lé Abẹ́sẹ̀ lọ́wọ́ bàbá wa Abẹ́sẹ̀ Alhaji Gazali tí wọ́n fa ọ̀rọ̀ yẹn lé wọn lọ́wọ́ nígbà bàbá Abẹ́sẹ̀ jábọ̀ àbábọ̀ wọn nípa ìwádìí tí wọ́n ṣe lọ́tún lọ́sì tí wọ́n jábọ̀ rẹ̀ fún gbogbo yín ṣèbí ń táwọn ọmọlẹ́yìn yín ń sọ náà ní wípé kí làwọn ọmọlẹ́yìn wò tẹ́lẹ̀ tó ń fà wá fún wa àlégbà àlóṣèkíní kan ó tẹ́ wa lọ́rùn òun gangan là ń fẹ́ ayádàlúrú ni ábàlújẹ́ ni fídíò rẹ̀ wò. sẹ́rí tẹ́ bá ti rí àwọn rọ́bà yìí tó jẹ́ pé gbogbo tí wọ́n máa ń gbé kalẹ̀ irọ́ òní irú wọ̀nyí láti mọ̀ tán rí mo fẹ́ sọ̀rọ̀ lé orí ọ̀rọ̀ bàbá wa Abẹ́sẹ̀ tí wọ́n ní wọ́n gbé kọmitì kan fún wípé kí wọ́n investigate
lóòótọ́ ni kò sí irọ́ ń bẹ̀ wàláhì ẹgbẹ́ ìjọ tó káwọ̀ sọ pé irọ́ ni o lóòótọ́ ni wọ́n sì gbé rìsọ́ọ̀tì jáde lóòótọ́ àmọ́ tí mo fẹ́ kí máa yìí ó ṣe báwa sọ fún bàbá wa abẹ́sẹ̀ èmi ọ̀sán kan méjì ni mo fẹ́ sọ yìí lọ sọ fún bàbá wa abẹ́sẹ̀ kí wọ́n lọ àbátá kí wọ́n lọ kò yí rẹ̀ bóyá bí ẹ̀mẹ́ta kí wọ́n gbé Kùránì jáde kí wọ́n gbé Kùránì lọ́wọ́ báyìí kí wọ́n sì fi alálẹ̀ Ògbómọ̀ṣọ́ kí wọ́n fi ṣépè pé rìsọ́ọ̀tì táwọn gbé jáde ń jọ tí wọ́n kà bọ́ta fún gbogbo ayé pé rìsọ́ọ̀tì yẹn tí àwọn kọ fúnra ara àwọn àti rìsáàtì táwọn gbá rìsọ́ọ̀tì rẹ̀ nìyẹn bàbá wa bẹ́sẹ̀ mú sọ o kí wọ́n jáde ta kí wọ́n sọ fáwọn èèyàn pé àwọn fi gbogbo táwọn jẹ láyé àwọn fi búra o kí wọ́n mú Kùránì kí wọ́n wá sọ pé táwọn bá parọ́ gbogbo èkó tí bẹ́nu Kùránì kọ́ wá sórí àwọn àtàwọn ọmọ àwọn àti ìrandíran àwọn tẹ́gbọ́n bá parọ́ kí wọ́n wá sọ rìsọ́ọ̀tì bóyá wọn ni wọ́n ní rìsọ́ọ̀tì wọ́n gbé bọ́ta àbáwọn kan mẹ́mẹ́ àbí ọ̀sáwọn kan mẹ́ kí wọ́n jáde sọ èmi ó sọ wípé àwọn kan wọ́n ní rìsọ́ọ̀tì o láti jẹ́ ká mọ̀ rìsọ́ọ̀tì yìí ọ̀dà wà lójú pé bàbá abẹ́sẹ̀ àwọn ni wọ́n wò ó wọ́n ṣe ìwádìí lọ́tọ̀ wọ́n ṣe ìwádìí lósì wọ́n sì wá conclude pé kí mọ́mù kó lọ step aside tí ò sáwọn míì níbẹ̀ tẹ́gbẹ́ bàbá gẹ́gẹ́ ni wọ́n dá sí àwọn náà wọ́n sì sọ pé táwọn rí bẹ́ẹ̀ ní tí mo ní kí bàbá sọ kí wọ́n ṣe sẹ́rí kọ̀díṣà tá a wà nílùú Ògbómọ̀ṣọ́ yìí sọ fún yín gbogbo èèyàn olú lè sọ̀rọ̀ gbogbo èèyàn ọlọ́láyà àwọn míì gan mẹ́ tó yẹ pé ẹ̀ ń wò pọ́kùn ẹ̀ ni wọ́n ẹmọ̀ pé èèyàn yóò pín ní wọ́n tó yẹ pé ogun pátápátá ni wọ́n ìtọ́ bá fẹ́ fún mi ìní òfin pamọ́ o ìtọ́ bá fẹ́ fún mi ìní ọmọ fún mi mọ́ òótọ́ ọ̀rọ̀ tí mo bá rí èèyàn sọ tèmi yàtọ̀ síwájú dé. I'm telling you fídíò gbogbo àwọn àṣẹṣe yẹn wà because ẹ bá lérò wípé ẹgbẹ́ ọ̀rọ̀ kan tẹ́ ẹ fẹ́ lọ sọ ní court àwọn evidences pọ̀ tó jẹ́ wípé bí lọ́ọ̀yà ìlú tí bá ń sọ̀rọ̀ yóò máa bí àwọn téèpù yẹn fún yín pé tẹ́ ẹ bá dà ṣe báyìí èyí tá a ṣe tẹ́ ẹ fi yìí dáhùn kọ́ tẹ́ ẹ bá dà ṣe báyìí èyí tá a ṣe tẹ́ ẹ fi yìí dáhùn kọ́. ẹ̀gbọ́n lọ́ọ̀yà àtàdájọ́. láti mọ̀ sùn bàbá ti pè yín láì bá yé gbà gbogbo tí wọ́n ń pè yín fún kò sẹ́yìn tó yí sí dáadáa níbẹ̀ kí wá jẹ́ kó tún máa pè yín fún. nítorí wípé bàbá Èjìdé ọmọ lè mọ́ mọ̀ kí odò kìí ṣe kọ̀kọ̀ lúgọ̀ bàbá Èjìdé wọ́n jókòó báyìí wọ́n wà dá inú rò wọ́n wá wò pé ṣé léyìí ṣé nínú ẹ̀sìn ti wá sọ lọ ṣé tí mo bá pín ìfẹsẹ̀ kábíyèsí ṣé ìníṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ìjọ tí mo bá gbé sẹ́lẹ̀ òun nínú ọba ìmáàmù náà jẹ́ ńlé wa ṣé màá lè dọ́rùn kí n pàdé àwọn bàbá ńlá bàbá mi tí wọ́n ti ṣe rí kí wọ́n lè sọ fún mi pé ọmọ yìí àríṣe ọwọ́ rẹ̀ ò ṣe dáadáa ṣé Ọlọ́run lè yìn àwọn pé ọmọ ọ̀dọ̀ rere ní ọ́
ẹni bá bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù èèyàn ẹni bá bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù èèyàn ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni kìí ṣe ọ̀rọ̀ afẹ́ralẹ̀ afẹ́talẹ̀ afẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹ̀sìn tí gbogbo wa bìlíìfù bóun ni ó gbéyàn déjọba ọ̀run là ń sọ kìí ṣe kábíyèsí ní mú yàn lọ jọba ọ̀run. ẹ̀sìn Islam sọ wípé ìmáàmù ọ̀ṣáájú àwọn ọmọ ẹ̀yìn ìmáàmù ọ̀tẹ̀lé ìdẹ́sìn wọn sọnù wọn ò sọ pé kábíyèsí ọ̀ṣáájú àwọn aráàlú ọ̀wà tẹ̀lé nǹkan ni wọ́n sọ náà ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí kìí ṣe ọ̀rọ̀ ìlú. ìmọ̀ bọ́yá ọ̀rọ̀ sáré ọ̀rọ̀ tí mò ń sọ torí mo bìlí gbọ́ àfáà nìwọ ọ yẹ kí wọn lọ́yẹ̀kọ́ ọmọ understand gàdémì sọ jù. kábíyèsí number 1 citizen wa lórí ọ̀rọ̀ ìlú ìmáàmù àwọn lọ́ba rẹ̀ pásítọ̀ àwọn lọ́ba rẹ̀ lọ́wọ́n ọba àgbà tí wọn bá kọwọ́ bọ̀ ọ̀rọ̀ ní Kùránì. tó bá ti di wípé báyìí ló ṣe máa sọ̀rọ̀ báyìí kọ́ ló ṣe máa ṣe tí ẹ̀ sí tí bàbá ẹ̀ sì ṣe mùsùlùmí kò lè wọ́ọ̀kì. bá a ṣe fẹ́ràn bàbá wa tó bàbá wa Jagungbadé àná kọ́lọ̀ bá wa tẹ́lẹ̀ fẹ́ ní ire èyí ò sọ wípé wọ́n wà sọ fún kírísítẹ́nì tèmi ó ṣe máa ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ni. nọ́mbà méjì dé ó pè wọn ẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀ yẹn tí wọ́n sọ wípé kábíyèsí àṣẹyìn ìmáàmù sẹ́yìn bọ́n máa ṣe máa ń sọ níwájú bàbá nu èyí jẹ́ wípé àlàjì èjìlé ṣe kábíyèsí tọ́wọ́ bá ti mọ̀ torí pé o ò lóye ọ̀rọ̀ tágbàlagbà bá ń sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹjọ́ kí la fẹ́ máa bá bàbá wa rò wá bẹ̀ wọ́n náà ni. ìdí nìyẹn tó fi jẹ́ pé nígbà tí ìmáàmù àti kábíyèsí wọ́n pàdé nìbàdàn tí wọ́n ní kí bàbá ìmáàmù kí wọ́n máa rojọ́ wájú kábíyèsí ìdí nìyẹn tí bàbá ìmáàmù fi sọ pé òun ò tó bẹ́ẹ̀ tó wọ́n rojọ́ wájú kábíyèsí kí wọ́n bá wọn pẹ kábíyèsí ni. ìṣe àṣà ẹ̀sìn ọ̀pápọ̀ mọ́ra wọn. ìmáàmù kábíyèsí lólórí gbogbo wa nínú Ògbómọ̀ṣọ́ ìmáàmù lólórí àwọn mùsùlùmí ọ̀rọ̀ ọ̀run là ń sọ ọ̀rọ̀ ọjọ́bọ̀ ọ̀run ni kìí ṣe ọ̀rọ̀ wọn gbalẹ̀ lágbájá kìí ṣe ọ̀rọ̀ àwọn kan jà sílé kìí ṣe ọ̀rọ̀ ẹlọ́kọ̀wò lẹ̀ wà kọ́ là ń sọ lọ kìí sọ̀rọ̀ téèyàn máa fi ń ṣeré àyàfi tí bàbá èjì rí ọ̀bá mọ tí mo mú ọ̀bá mọ ẹ̀sìn tí wọ́n ń sìn lókù. ọ̀rọ̀ tó sí mú ní lọ́gẹ̀ẹ́ sọ̀rọ̀ pé sẹ́rí kí wá lóde bàbá wá sọ wípé kí bàbá kó má bínú bàbá ìdílé tó fi dọ̀la ìní wọ́n sì bẹ kábíyèsí pé kí wọ́n má bínú gbogbo tí bá ń bí inú sẹ̀ ẹ má bínú kábíyèsí gbogbo tí bá ń bí inú sẹ̀ ẹ má bínú kábíyèsí bọ́ọ̀mọ ọ̀dọ̀ rere ṣe máa ń ṣe nu bọ́ọ̀mọ ọ̀dọ̀ àgbà ṣe máa ń ṣe nu bẹ́ẹ̀ni tí bá ń pọ́n bàbá rẹ̀ lébi ṣe máa ń ṣẹnu èyí ọ̀sọ́ wípé kẹ́ wá máa lò èké ìsìn bàbá yẹn torí gbẹ̀yìn ọ̀lẹ́kọ̀ọ́. ẹni yìí ní àwọn tó dáa tó pọ̀ tí wọ́n lè fi àkókò wọn sí ju wọ́n kàn máa waste time wọn lórí tó mọ̀ pé àwọn ò lè rí good result from you people. ẹlẹ́ẹ̀kejì àbá pè yín ṣèbí táwọn ẹ̀kẹ́ àwọn méjì nínú ní. máa tún wá tù ní bógámù yìí o. bàbá káàkiri sọ pé. máa padà wá orí 10 minutes ló kù mí kú. sẹ́nitọ́ asáré débi gan ẹ̀ torí mi lọ́rùn láì lè sí. bàbá sàkábà lógun àwọn méjèèjì ni wọ́n wá bá wọn tí wọ́n dẹ̀ bí àwọn wípé bàbá
lóòótọ́ ilẹ̀ ti pàṣẹ bí káwọn lọ tí mọ́ṣáláṣí tó sì máa kírun wọn fi yanjú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹjọ́ ẹjẹ́ tó kí ti Friday yìí àti èyí tó ń bọ̀ before èyí tó ń bọ̀ yẹn o àwọn ti máa resolve ọ̀rọ̀ yìí àwọn ti padà wá bá yín tí wọ́n tọrọ ọ̀sẹ̀ méjì yẹn láti 2026 la wà yìí ọ̀sẹ̀ méjì ọdún méjì ti ré kọjá lórí ẹ̀. now ibi tẹ́ ti mọ ọ̀rọ̀ tí mò ń sọ gangan ni pé ṣé lèyí lè pẹ̀rẹ̀ mùsùlùmí ní ìsẹ̀ tí wọ́n bá ní wọ́n mú mùsùlùmí wá ìwọ náà bá yọjú láàfáà ní ọ̀rọ̀ ìbéèrè ọba náwọ́ báyìí níbi yìí thousands of people tí wọ́n ti ń ṣàdúrà ní every Friday mọ́sálásí táwọn èèyàn tí wọ́n ṣe ìtìkáfù káàkiri Èkó ilẹ̀ Haúsá àwọn kan wá tí wọ́n wá láti ìlú Èkó tí wọ́n nítorí rẹ̀ wá tí wọ́n wá ṣe ìtìkáfù Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn wá ń kírun láti ìlú mi nílùú Ògbómọ̀ṣọ́ àwọn ọ̀dọ́ mùsùlùmí inú wọn dùn láti lè sin Ọlọ́run ọba Allah gbogbo wọn mọ́sálásí Ọ̀jágbó ní mọ́sálásí Ọ̀jágbó ní nígbà pé wọ́n kó owó fún wọn bẹ́ẹ̀ mọ́sálásí Ọ̀jágbó ní mọ́sálásí Ọ̀jágbó ní ẹjá ń so ẹjá lọ kírun tìyàwó tọmọtọmọ bí wọ́n ṣe ń lọ bẹ̀ nù. ìwọ náà dẹ̀ tó ń sọ pé wọ́n ní wọn ó ti mọ́sálásí bàbá ní wọn ó ti mọ́sálásí ṣé láti fi jẹ́ kẹ́sọ̀rọ̀ dàgbà sókè ni àbí láti fi paná ẹ̀sìn ìwọ náà bọ́wọ́ sàlàyé àná wáyé tó ń jẹ́ pé kí wọ́n ti mọ́sálásí ilé Ọlọ́run ẹni tí ń bẹ lọ́kàn àti yín tẹ́ ẹ ti dá Tuesday náà ẹ sọ ẹ ti mọ́sálásí kí ló ń gbé mọ́sálásí títì ní mẹ́lọ́kàn yín ọba yẹn pẹ́ ni Ọlọ́run bá ní sọ́ba aláàánú lọ́rọ̀ yín gbẹ́gẹ́ lọ ti lé òun sọ́ba aláàánú ní kẹ́ lọ disturb àwọn èèyàn kí wọ́n má kí ọ. lórí wípé mo wá ẹ̀fún ọ bàbá yìí bá kọ́ láṣẹ gbà báyìí ló ṣe yẹ ká gbà ẹni bẹ́ẹ̀ tí ó ti bẹ̀ kú. ẹfẹ́ ti mọ́sálásí gbogbo ìwọ ọkàn yín nù ẹ wo a ní surprise kan náà fẹ́ ṣe láìpẹ́ yìí mo sì gbọ́dọ̀ wà ń bẹ̀ mo sì gbọ́dọ̀ wà ń bẹ̀ torí rẹ̀ ni bóyá nígbà tí mo bá dé àwọn àṣìfà tù ètò yìí torí mo bọ́lọ̀ wà ń bẹ̀ ẹ wo ọ̀rọ̀ yìí a máa mú kó mú òkun ọ̀rọ̀ a máa mú jáde báyìí ọwọ́ ajẹ́ mùsùlùmí ọwọ́ adọ́wà tó ń kà wọ́n ti ní wọ́n ti mọ́sálásí wọn wá sọ pé wọ́n fún wọn ní ọ̀sán fún wọn lọ́sẹ̀ méjì